Aláròyé máa wí o. èmi gbàgbọ́ pé gómìnà mákindé ló wà nídìí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípìnlẹ̀ ọ̀yọ́ yìí. ayọ̀ fáyọ̀ṣe ló sọ bẹ́ẹ̀. bó bá jẹ́ pé báwọn èèyàn ṣe ń ṣépè fún ẹni tó sọ nǹkan tí inú wọn kò dùn sí, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni èpè náà ń jà wàràwàrà lójú ẹsẹ̀ ni, bóyá ọsibítù ni peter ayọ̀délé fáyọ̀ṣe gómìnà ìpínlẹ̀ èkìtì tẹ́lẹ̀ rí ìbá wà báyìí, níbi tí wọn yóò ti máa ṣàyẹ̀wò sí ọpọlọ rẹ̀ láti mọ̀ bóyá ọkùnrin náà ṣì ní làákàyè tó dára àbí àìsàn kan tí ń ṣe é lágọ̀ọ́ ara tó sì ti ń ṣàkóbá fún ọpọlọ rẹ̀ tóun fúnra rẹ̀ kò mọ̀. èébú àti èpè yìí pọ̀, kí ló sì fà á? yorùbá bọ̀ wọ́n ní aṣùsọ́nà ló forí ìyá rẹ̀ gbọ́pọ̀. fáyọ̀ṣe ló sọ àwọn ọ̀rọ̀ kan jáde lánàá òde yìí, ọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé nípìnlẹ̀ ọ̀yọ́ ni, bẹ́ẹ̀ ló sì tún sọ̀rọ̀ nípa ètò ìdìbò tó ń bọ̀. ọ̀rọ̀ yìí ló sì dá wuyewuye tá à ń wí yìí sílẹ̀. níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí gómìnà ìjẹta nípìnlẹ̀ èkìtì náà ṣe pẹ̀lú oníròyìn ṣeun ọ̀kínbalóyè ti iléeṣẹ́ tẹlifíṣàn Channels, èyí tí wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára, ayọ̀délé fáyọ̀ṣe sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé láwọn iléèwé mẹ́ta kan nípìnlẹ̀ ọ̀yọ́ lọ́jọ́ ẹtì fúráìdè ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 yìí, níbi tí wọ́n ti jí ọ̀gọ̀rọ̀ ọmọléèwé àtàwọn olùkọ́ wọn gbé wọgbó. fáyọ̀ṣe ní ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa ìpínlẹ̀ ọ̀yọ́. ní ìpínlẹ̀ ọ̀yọ́ mo gbàgbọ́ dáadáa ni o, bó tilẹ̀ jẹ́ pé ó lè má jẹ́ bẹ́ẹ̀, àmọ́ ètò ààbò tó mẹ́hẹ nípínlẹ̀ náà lè jẹ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ ni. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tó fẹ́ díje dupò ààrẹ àti ẹni tó fẹ́ fà kalẹ̀ sípò gómìnà lẹ́yìn rẹ̀, ọwọ́ wọn kò mọ́ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé yìí. mo kíyèsí pé gómìnà kò gbé ìgbésẹ̀ kan, wọn ò ṣe ohunkóhun rárá. ẹ̀yìn ìgbà tí wọ́n ti fà á kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò díje fúnpò ààrẹ, ìgbà náà ló ṣẹ̀ṣẹ̀ lọ ṣàbẹ̀wò síbi ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lọ kí àwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ yìí kàn. mo máa ń rò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ìṣẹ̀lẹ̀ ìjínigbé nípìnlẹ̀ ọ̀yọ́ yìí wọ́n mọ̀ọ́mọ̀ ṣètò rẹ̀ pé kó wáyé ni láti lè fi ṣàkóbá fún ìjọba àpapọ̀ ni, káwọn èèyàn lè kọ̀yìn síjọba. mò ń rò ó pé níṣe níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ dìídì ṣètò ìjínigbé yìí láti ba ààrẹ tinubu lórúkọ jẹ́ ni, wọ́n fẹ́ fẹnu àbùkù kan ààrẹ ni. bó tilẹ̀ jẹ́ pé ọ̀kínbalóyè ṣèkìlọ̀ fún fáyọ̀ṣe pé kò dáa láti máa sọ ohun tí kò lè fìdí rẹ̀ múlẹ̀, àti pé ọ̀rọ̀ tó lè bí àwọn èèyàn tí ìṣẹ̀lẹ̀ náà kàn nínú ló ń sọ yìí. fáyọ̀ṣe ní òun kò sọ pé ó rí bẹ́ẹ̀, òun kò sì sọ pé kò rí bẹ́ẹ̀, àmọ́ òun sọ pé ó lè rí bẹ́ẹ̀. ó ní níwọ̀n ìgbà tí èèyàn kan ti lè mọ̀ọ́mọ̀ ṣètò ìjínigbé ara rẹ̀ láti fi gbowó, èwo wá ni kò lè ṣẹlẹ̀ nítorí òṣèlú. ó ní nǹkan tóun mọ̀ lòun ń sọ nítorí òun ti ṣe gómìnà rí, òun sì mọ bó ṣe ń lọ. ó dáa, báwo ló ṣe jẹ́ pé mákindé nìkan ni wọ́n fẹ́ kó bá àwọn sọ̀rọ̀? fáyọ̀ṣe ló ń béèrè bẹ́ẹ̀. bó tilẹ̀ jẹ́ pé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ẹnjiníà ṣèyí mákindé àti ìjọba rẹ̀ kò tí ì fèsì pàtó kan lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí, síbẹ̀ ọ̀rọ̀ kàbìtì tí fáyọ̀ṣe sọ yìí ti dá ọ̀pọ̀lọpọ̀ awuyewuye sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára. èpè burúkú sì làwọn èèyàn ń ṣẹ́ fún peter. ọ̀kan tó gbawájú nínú àwọn tó sọ̀rọ̀ tako fáyọ̀ṣe ni àbúrò rẹ̀ tó máa ń ṣiṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní isaac fáyọ̀ṣe. ṣé ata àti ojú kúkú ni òun àti ẹ̀gbọ́n rẹ̀ òun tẹ́lẹ̀? isaac gba orí ẹ̀rọ ayélujára rẹ̀ lọ, lójú òpó fesibúùkù rẹ̀ ló ti dá ẹ̀gbọ́n rẹ̀ lóhùn. ó ní ẹ̀gbọ́n, lọ́sẹ̀ 4 sẹ́yìn wọ́n jí àwọn èèyàn kan gbé nípìnlẹ̀ èkìtì. kí ló dé tẹ́ ò sọ fún gómìnà èkìtì pé kí ló ń fi owó ìrànwọ́ tó ń gbà lórí ètò ààbò ṣe tí kò fi lè dáàbò bo àwọn èèyàn ìlú rẹ̀? tàbí pé níṣe ni gómìnà ń fi ìjínigbé náà ṣe òṣèlú? ẹ̀gbọ́n mi, àwọn èèyàn tí wọ́n ń wò yín níṣe ni wọ́n ń béèrè pé kí ni fáyọ̀ṣe wá dà báyìí? ṣé nǹkan tẹ́ ń sọ ni pé pípa tí wọ́n ń pa àwọn èèyàn nípínlẹ̀ katsina, kwara àti àwọn ìpínlẹ̀ apc gbogbo jẹ́ nítorí pé àwọn gómìnà wọn kò náwó ìrànwọ́ lórí ètò ààbò fáráàlú ni? ẹ wò ó, tẹ́ ò bá lọ́rọ̀ tó ṣàǹfààní lẹ́nu láti sọ, ẹ jọ̀ọ́ ẹ gbẹ́nu dákẹ́ jẹ́ gẹ́gẹ́ báwọn gómìnà yòókù ti ṣe. ọ̀ràn yọ̀kọ́ lèèyàn fi ń sọ̀rọ̀ torí káyé lè rí òun. yàtọ̀ sí ọ̀rọ̀ tí àbúrò fáyọ̀ṣe sọ sí ẹ̀gbọ́n rẹ̀ yìí,
ọ̀pọ̀ èèyàn ló ti fèsì sí Peter Ayọ̀ Fáyọ̀ṣe lórí ẹ̀sùn tó fi kan gómìnà Mákindé náà. Èyí ni díẹ̀ nínú ohun tí wọ́n sọ. Adébáyọ̀ ní ó yẹ kí gbogbo àwọn àgbààgbà Yorùbá foríkorí láti wá oògùn tí wọ́n fi ń wo wèrè fún ọkùnrin yìí, tàbí káwọn mọ̀lẹ́bí rẹ̀ tètè mú un lọ sí arò lábẹ́òkúta. Ó jọ pé orí rẹ̀ ti ń dàrú díẹ̀díẹ̀. Taofeek Adio ní kò sí àní-àní, bàbá yìí nílò àgbo tí wọ́n fi ń wo wèrè. Ọ̀rọ̀ tó ń ba gbogbo ayé nínú jẹ́ nìwọ fi ń ṣe ọ̀rọ̀ òṣèlú nítorí pé òun wá ipò lọ́dọ̀ Tinubu tó bá ti wọlé ẹlẹ́ẹ̀kejì. Àtúbọ̀tán òpònú yìí kò lè dáa rárá o. Àjàyí Tósìn ní bí eré Fáyọ̀ṣe wá fi ẹsẹ̀ sílẹ̀, ó bẹ̀rẹ̀ sí fi ẹnu kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé tó sì kà á sétí ìgbọ́ yín.